Bismillahi rahmanir rahim. Ẹ̀sìn Islam ò lè di ẹ̀sìn ìgbàgbé láíláí nílẹ̀ Yorùbá o. Kò lè di nǹkan táyé ò ní ṣe mọ́ nílẹ̀ Yorùbá. Kàkà bẹ́ẹ̀, Islam ó tún máa gbòòrò sí ni. Islam tiẹ̀ ń gbòòrò sí ni lẹ́nu ọjọ́ mẹ́ta àbíjọ́ Jímọ̀ àkọ́ni. Mo gbọ́ pé ẹnìkan ó tún ṣoríire, ó gba Islam. Tó dẹ̀ la ṣe ń sọ fẹ́yìn ọmọ ẹrú èṣù yìí, ọmọ Ògún yìí pé kẹ́yìn náà tètè wá gba Islam kó tó pẹ́jù fún yín torí pé ẹ padà gé kábàámọ̀ jẹ o tó bá dọ̀la tẹ́ bá padà mọ̀. Kalla sawfa ta'lamun. Olúwa lẹ́ padà mọ̀. Súnmọ́ kalla sawfa alẹ́ padà mọ̀ sẹ́ẹ̀. Ẹ padà mọ̀ pé Islam náà ni ẹ̀sìn. Mo sọ pé mo fẹ́ sòòṣà márùn-ún nílẹ̀ Yorùbá tó ti di nǹkan gbàgbé táyé ò rántí wọn mọ́ àfi tá a bá ń kà wọ́n nínú ìwé lókù àbí nínú tírà. Mo ti sọ mẹ́ta, mo sọ òòṣà Ìlà, mo sọ òòṣà Ọbàtálá àti òòṣà Yemọja. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti di nǹkan gbàgbé. Òòṣà kẹrin àti karùn-ún tí mo fẹ́ sọ nínú fọ́nrán òun náà ni òòṣà oko àti òòṣà abéjì. Bàbá ní òrìṣà oko sọ́nẹ́mú mina sinami Yorùbá wọ́n máa náà hu sọ́nẹ́mú Bustan. Lárúbáwá ẹ̀ pọ̀ náà mi fẹ́ mọ kàyẹn náà. Bàbá lọ́kùnrin yẹn nínú àwọn òòṣà Yorùbá ni táwọn Yorùbá máa ń forí balẹ̀ fún. Kí ni ìtàn rẹ̀? Ìtàn rẹ̀ náà ni wípé yujadu fi biladi Yorùbá min qadimi rajulun kana yasidul hayawanati wat tuyur. Ọdẹ ni òòṣà oko, ọdẹ ni máa ń ṣe, máa ń lọ ṣọdẹ oko. Nígbà tó wá dàgbà tí ò lè ṣọdẹ mọ́, kò lè fò sókè fò sódò mọ́, ó wá padà dẹni tí ń ṣe pàró, tí ń ṣe òkà àlùwò, òkà ànàwò, ànàdátọ̀ nǹkan gbogbo àwọn wọ́nranwọ̀nran yẹn àtòòṣà oògùn tó máa fi ń pínyà láàrin ọkọ àti oògùn ká da nǹkan rú kí nǹkan ó bàjẹ́ ní ń padà ń ṣe. Nígbà tó wá padà ṣe, ó wá padà tún ní agbára ju àwọn ológun ẹgbẹ́ rẹ̀ lọ nílùú yẹn. Nígbà tó padà lógun làwọn yẹn kọ́ eléyìí mọ̀ ti di ọlọ́run, ẹ jẹ́ káwọn mọ̀ sìn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń di ọ̀dẹ̀, wọ́n ń tẹ̀lé lọ gọ́gọ́ bí àwọn ẹranko, bí àwọn àgùntàn. Nígbà tí wọ́n á tẹ̀lé, nígbà tó tún wá kú, wọ́n tún wá gbé léèrè, wọ́n tún wá ń sìn. Ṣùgbọ́n alhamdulilayi lọ́jọ́ tèmi òòṣà oko ò sí mọ́ nílẹ̀ Yorùbá o. Ẹ lọ bèrè, ẹ lọ ṣèwádìí. Òòṣà oko ó parẹ́ pátápátá ni. Ní tí ń jẹ́ òòṣà oko ò sí mọ́ nílẹ̀ Yorùbá. Òòṣà abéjì sọ́nẹ́mù tàwa mẹ́yìn, òòṣà abéjì ó náà ń bẹ nílẹ̀ Yorùbá. Ṣé ẹ mọ̀ pé lọ́jọ́ nígbà tójú dúdú tí ò sí ọmọ kan náà mọ̀ pé yẹn ń bí, tí wọ́n bá rẹ̀ tó bímọ méjì, wọ́n wá sọ ìbejì yẹn di òòṣà, wọ́n wá máa sìn wọ́n máa forí balẹ̀ fún wọn. Wọ́n wá ní òòṣà kan tó ń pè ní òòṣà abéjì. Ìjọ tó bá fẹ́ sìn báyìí, gbogbo àwọn èèyàn ó jáde, wọ́n máa ṣọdún, wọ́n máa ṣe ẹ̀wọ̀n, wọ́n máa gbogbo nǹkan wọ́n bẹ́ẹ̀ náà ń ṣe. Ṣùgbọ́n lẹ́ni ńkọ́ òòṣà abéjì mọ̀ ti dojúdé, kò mọ̀ sí òòṣà abéjì mọ́. Àbíṣẹ́ tó bí ìbejì l'Amẹ́ríkà, tó bí ìbejì ní Japan, tó bí ìbejì ní Germany, ní ọ̀nà tí mo fẹ́ ṣẹ̀wà abú kan, mo ló ti ráyè láti ṣẹ̀wà ẹ̀wà abéjì kọ́. Àwọn tẹ́ bá ti ń ṣẹ̀wà abéjì, àwọn wọ́rọ́wọ́rọ́ méjì mẹ́ta náà ni. Òòṣà yẹn náà ti di nǹkan gbàgbé. Níparí ọ̀rọ̀ mi, mo ti sòòṣà márùn-ún tó di nǹkan gbàgbé. Ṣé rí báwọn eléyìí ṣe di nǹkan gbàgbé ni gbogbo àwọn tẹ́ ń sìn lé nínú padà ní nǹkan eégún di nǹkan gbàgbé. Gbogbo àìmọye àwọn eégún wà tó ti di nǹkan gbàgbé, tó ti di gbàgbé o, tó ti bọ́ sóko gbàgbé. Àwọn eégún kan tó yẹ pé àwọn èèyàn ò rántí wọn mọ́lẹ̀ ni o, alhamdulillah. Ṣé wá rí gbogbo eégún tó kù náà yóò padà di nǹkan gbàgbé? Ṣé rí gbogbo èṣù tẹ́ ń forí balẹ̀ fún yóò padà di nǹkan gbàgbé? Gbogbo ìgúnnukó, ẹ̀yọ́ adímú, ẹ̀yọ́ oníko, ẹ̀yọ́ kíníkà, ẹ̀yọ́ ọlọ́kẹ́rẹ́, gbogbo àwọn nǹkan tẹ́ ń sìn pátápátá tẹ́ ń sìn yàtọ̀ sọ́lọ́run ọba yóò padà di nǹkan gbàgbé. Tó bá jẹ́ pé culture ni, tó bá jẹ́ pé àṣà ni àti ṣe ni, kò sí ní tó bàdí ńbẹ̀, kò sí ní tó burú ńbẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ń sìn nǹkan míì tó yàtọ̀ sí Ọlọ́run ọba, torí pé Ọlọ́run ọba náà ní tó ga jù. Ṣé wá rí gbogbo ọjọ́ tí nǹkan tó ga bá ti rí nǹkan tó kúrú ó mọ tẹríba fún nǹkan tó ga ni. Ṣé bẹ́ẹ̀ ń sìn? Gbogbo ẹ̀yin ọmọ oníṣẹ̀ṣe ẹ tètè wá gba ìsìláàmù kó tó pẹ́ jù fún yín, torí pé tó bá padà yá ẹ padà gé ká àbámọ̀ jẹ́ pé kí ló tẹ̀ ẹ bá ti gba ìsìláàmù, ẹ máa sọ pé yá létà ní àtàánà Allah wa àtàánà Rasul. Kó mọ̀ ṣe o, àbá ti tẹ̀lé Ọlọ́run, àbá ti tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ o. À ń bẹ Ọlọ́run ọba àlékè ọlá kó bá a la ọkàn yín, kí ìsìláàmù, kí ìmọ́lẹ̀ ìsìláàmù kó wọnú ọkàn yín, kọ́kàn yín ó mọ̀ balẹ̀ àfi kí ó tẹ́ bá tó di mùsùlùmí. Wassalamu ala man ittaba al-huda. Àlàáfíà kó máa bẹ fún gbogbo ẹni tó bá tẹ̀lé Ọlọ́run ọba.